ẹ forget gbogbo Lagos State o, ẹ ṣe fún super chat Ọmọ́táyọ̀ ṣe rí gbogbo tẹ́ ń wò ní Lagos State, ẹ condemn Lagos State for now. Ẹni ká sọ̀rọ̀ ni mo ní Ọ̀yọ́ is meant to be the food basket of Yoruba land. Ìyá ti jẹ́ ṣégè sí wa lára níbẹ̀. Mò ń bọ̀ ẹ jẹ́ kọ́kọ́ lọ kí àwọn ọba ta lọ kí jàre náà. Káwọn ọba bá ní Kóìkì pẹ̀lú bá ṣe yí ẹ sí apọ́n ilé níbí yẹn ẹ wọ́n pọ́n mi lé. Àwọn ọba tó rí wa wọ́n pọ́n wa lé. Wọ́n mọ̀ pé òdodo ni tólóyè ń jà fún nípa pé freedom ẹ̀. Ẹ ṣe fẹ́yìn tẹ́ fún wa ní gift ẹ̀yin gifters wa lórí TikTok. Ẹ wò mìíràn ni ìyá ń jẹ ṣégè sáwọn èèyàn lára. Mo sọ fún olóyè mo ní kó tẹ̀ jẹ́ pé ẹ fún wọn ní títì